kí wa a kú ìbẹ̀rẹ̀ oṣù tuntun o. Oṣù ìdùnnú, oṣù ayọ̀ ni oṣù yìí ni ó jẹ́ fún wa. Ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ọdún yìí tá a fi dé ìparí oṣù tó parí ọdún yìí, tá a fi kan oṣù tó parí ọdún yìí, ẹ̀mí wa yóò la oṣù yìí já pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Mi ní gbúrò aburú sí yín, ẹ̀yin náà ò ní gbúrò aburú sí mi. Ibi ò ní ṣẹlẹ̀ sẹ́nì kankan wa o. A la ọdún yìí já láyọ̀ àtàlàáfíà. Nítorí ilá so, ilá saworo dé òréré, ìkan so, ìkan saworo dé ìjìbò. Bí bòbó so, bí bòbó ò so, ẹ béèrè lọ́wọ́ oníbòbó. Adíá fún ẹ̀tẹ́ àtọ̀rà tí sọmọ ọlọ́fin. Nígbà tí Ọ̀rúnmìlà ní kan rúbọ nítorí afẹ́fẹ́ lẹ́lẹ́ tí ń jámọ sọ́run. Ọ̀rúnmìlà ní kan rúbọ nítorí ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí ń jámọ jù sọ́fìn. Ọ̀rúnmìlà ní kan rúbọ kú ọ. Wọ́n láwọn ọmọ tí ń jẹ́ kú ọ. Ọ̀rúnmìlà léwé ọ̀dúndún ní ń jẹ́ kú ọ. Ọ̀rúnmìlà ní kí wọ́n rúbọ kú ọ. Wọ́n láwọn ọmọ tí ń jẹ́ kú ọ. Ọ̀rúnmìlà léwé tẹ̀tẹ̀ ní ń jẹ́ kú ọ. Ọ̀rúnmìlà ní kan rúbọ arúgbó tó gbógbógbó tó tẹ̀pá kúkú kú ọjà. Wọ́n láwọn ọmọ arúgbó tó gbógbógbó tó tẹ̀pá kúkú kú ọjà. Ọ̀rúnmìlà ní òkété larúgbó tó gbógbógbó tó tẹ̀pá kúkú kú ọjà. Ọ̀rúnmìlà ní kan rúbọ omi ọ̀tààrà tí ò ṣeé bùbọ́jú. Wọ́n láwọn ọmọ omi ọ̀tààrà tí ò ṣeé bùbọ́jú. Ọ̀rúnmìlà ní epo lomi ọ̀tààrà tí ò ṣeé bùbọ́jú. Ọ̀rúnmìlà ní kí wọ́n rúbọ ajáde tí ń jábí kúrò lọ́rùn ẹni. Ǹjẹ́ ajáde jàrìsà yóò jábí kúrò lọ́rùn wa ajáde jàrìsà lágbára lọ́wọ́ Elédùmarè. Gbogbo aburú inú oṣù yìí kò ní ṣẹlẹ̀ sí wa o. Àní nípìn bẹ́ẹ̀. Ajáde jàrìsà ajábí kúrò lọ́rùn yín, ajábí kúrò lọ́rùn ti tèmi náà yóò jábí kúrò lọ́rùn gbogbo wa pátápátá. Oṣù tuntun la mú yìí. Mo wo iṣẹ́ tí mo fẹ́ kí a jọ gbéyẹ̀wò, ká jọ ṣe àgbéyẹ̀wò rẹ̀ lénìí. Òun la pè ní oṣù ẹ̀yọnú tó mú owó wá tààrà, tó mú owó wá dáadáa. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Tá a bá gbìyànjú ẹ̀, mo mọ̀ pé a mú ẹ̀rí wá. A mú ẹ̀rí wá. Oṣólẹ̀ ẹ̀yọnú tó mú owó wá dáadáa. Ẹ jẹ́ ká fi orí ẹ̀ sọ nǹkan kan ló dáa jù. Tá a bá ti bẹ̀rẹ̀ sí ní lò, àníyàn tá a bá ti dà sí, ẹ jẹ́ ká fi orí ẹ̀ ká fi sọ nǹkan kan, ká bẹ̀rẹ̀ sí ní lò. Ó ṣiṣẹ́ dáadáa. Táwọn ọmọ akíní bá ti ẹ̀ lò, torí pé ọdún ti dé, ọdún ti wọlé dé, kí Ọlọ́run Elédùmarè kó jẹ́ kó bá wa láyé, kó bá wa láyè, kó bá wa láyè wa, kí ẹ̀mí wa kó la ọdún yìí já. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀, ká bẹ̀rẹ̀ sí ní lò. Ẹ jẹ́ ká wá ẹyẹ kówé kan, ká wá ìkódẹ 7, owó ẹyọ 40, owó ẹyọ 40. Ṣé rí, tá a bá ti mú ìkódẹ, a mú òrí, a fi ra gbogbo ara kówé. Tá a bá ti wá fi ra ní gbogbo ara, a wá máa mú òrí ìkódẹ kọ̀ọ̀kan, a máa lẹ̀ mọ́ lára yípo. A lẹ̀ mọ́ lára yípo. Tá a bá ti wá lẹ̀ mọ́ lára yípo, a mú ewé àbámọ̀dá 7, a kò tẹ́lẹ̀. A gbé kíní tí a lẹ̀ nǹkan mọ́ lára yìí, a gbé lórí ewé àbámọ̀dá yẹn. A wá da owó ẹyọ 40. Owó ẹyọ ojúlówó ni o. Ẹ jẹ́ ká jẹ́ kó jẹ́ owó ẹyọ ojúlówó. Ẹ má jẹ́ kán ta ké fún wa o. Torí tẹ́ ẹ bá dọ́jà, tẹ́ ẹ bá wò dáadáa, ẹ ra ike tẹ́ ẹ ní mọ̀. Ẹ ra ike tẹ́ ẹ ní mọ̀ pé ike lẹ rà. Ẹ ra ike tẹ́ ẹ ní mọ̀ ìpé ike ni. So ẹ dákun, ẹ jẹ́ ká wò dáadáa. Tó bá ṣiṣẹ́ yìí, tó bá ti mú ẹ̀rí wá, a ṣe pé ike náà tà fún ọ. A ṣe wípé ike ni wọ́n tà fún ọ. Ká wá da owó ẹyọ 40, ká dà lé lórí. Àtàrí 6, á dà lé lórí. Ẹ jẹ́ ká jó. Tá a bá ti wá jó tán, ẹ jẹ́ ká ra sinapu. Sinapu yẹn tá a bá ti rà, ẹ jẹ́ ká ṣẹ́ díẹ̀ ńbẹ̀. Ká wá da kíní yìí, ká dà sínú sinapu yẹn. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní mú pẹ̀lú àníyàn. Tá a bá ti fẹ́ mú, tá a bá ti ń ṣe, tá a fẹ́ gbé mu, pé nǹkan báyìí ni mo fẹ́ ṣe kí oṣù ìbẹ̀rẹ̀, kó oṣù tá a bẹ̀rẹ̀ kó tó parí, kí n rí ṣe lọ́nà kọ̀nà ní gúúsù, àríwá, ìlà oòrùn àti ìwọ̀ rẹ̀, kí àṣírí mi kó bò lọ́nà kọ̀nà. Ẹ má jẹ́ á parọ́ fúnra wa. Àṣírí ni. Ìkan lára àwọn àṣírí tí àwọn bàbá wa ń lò ní láyé àtijọ́. Tó sì ń ṣiṣẹ́ dòní, di òní, ó sì ń ṣiṣẹ́ dòní. Torí pé a ti wà ní àsìkò
oṣù tí a mọ̀ kó sásìkò tí a fẹ́ràn tá a nídìí owó gbogbo ìgbà náà la nídìí owó ṣùgbọ́n a ti wà ní àsìkò tó jẹ́ pé báyìí ara aṣọ ọdún màá sì gbá ṣàwò lẹ́yìn àwọn tó bá tún jẹ́ kinní náà sẹ́mọ̀ ìgbà ó béèrè ọ̀tún ó béèrè ìkejì ó béèrè sóò gbogbo wa ọlọ́run Elédùmarè yóò jẹ́ ká sọdún ayọ̀ á wọnú ọdún tuntun pẹ̀lú ayọ̀ àti àlàáfíà lágbára lọ́wọ́ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ náà tí ń bá ṣe ilé wọn lọ tó jẹ́ pé oṣù yìí wọ́n fẹ́ fi kàn án pé káwọn ṣe ọdún bẹ́ẹ̀ ọlọ́run ó ṣe nírọ̀rùn lágbára lọ́wọ́ Elédùmarè ọba ẹ jẹ́ ká ní àníyàn pé kíní yìí o ni mo fẹ́ ṣe kí ọlọ́run Elédùmarè kó ṣe tá bá ti fẹ́ máa lò kíní yìí o ní tí mo fẹ́ ṣe ni ẹ jẹ́ ká dá àníyàn rẹ̀ sí pé ní tí mo fẹ́ ṣe ni ẹ rí pé ní agbára lọ́wọ́ ọlọ́run ní agbára lọ́wọ́ ọlọ́run ní agbára lọ́wọ́ ọlọ́run ẹ rí pé yóò jẹ́ ṣíṣe ẹ rí pé yóò jẹ́ ṣíṣe ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ oṣù tó dáa ni lóòótọ́ ó kéré kò ná kò jù bá náà lọ ṣùgbọ́n ó bo àṣírí lásìkò tí àṣírí bá fẹ́ tú bẹ́ẹ̀ ni torí tó bá kọwọ́ kan àdán yóò fi rọgbági ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ iṣẹ́ tó dáa ni ẹ dákun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08061408254 mo máa ń sọ ẹni tó bá fẹ́ béèrè ìbéèrè kan àbí kejì ẹ dákun ẹ jẹ́ ká ti subscribe sí Omogiesitv ní YouTube channel wa ẹ dákun ẹ bá wa subscribe sí àǹfààní pọ̀ gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ tí ẹ ṣe fún wa àǹfààní pọ̀ tí a jìjọ ṣe fúnra wa ṣùgbọ́n ìkan nínú àwọn àǹfààní àkọ́kọ́ tó kọ́kọ́ síwájú òun náà ni pé kẹ́ subscribe sí YouTube channel wa tẹ́ bá ti subscribe ẹ ti kọ́kọ́ àǹfààní àkọ́kọ́ pé ẹ wò àǹfààní àkọ́kọ́ ni pé ẹ tún wá subscribe ẹ tún wá like ẹ tún bá wa share ẹ kódà mo dúpẹ́ ọlọ́wọ́ àwọn tí wọ́n ń pè tí wọ́n ṣe àdúrà lọ bí ilẹ̀ bí ẹni mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín àwọn nǹkan yìí ń tẹ́ tọ́jú sí wa lọ́dọ̀ náà ni à ń fi síta ń tẹ́ fi pamọ́ sí wa lọ́dọ̀ òun náà ni àwa náà ń fi síta tí mo sì ń dúpẹ́ nítorí pé ẹlòmíì tó bá pè báyìí láàrin bí 30 ìṣẹ́jú àdúrà ni ìyún náà tó wàláì torí pé wọ́n ní ẹni tó jí lójúmọ́ tí ò rí ẹnì kankan tí ẹ dúpẹ́ kó sí àná lọ́wọ́ ẹ̀ ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ tó bá jí láàárọ̀ tó wá rántí pé ẹnìkan kò mà kí mi lánàá pé mo ṣe ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ bú sẹ́kún kó máa sọkún ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kó bú sẹ́kún kó máa sọkún so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá àti ìyá wa mo dúpẹ́ o mo júbà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá o mo júbà ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa o mo kí yín o gbogbo wa ni a ṣe ọdún ayọ̀ o ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́ àwọn nǹkan tẹ́ pọ̀ sí wa nínú làwa náà ń pọ̀ jáde o àwọn iṣẹ́ àṣírí bíbò lókù tí ó máa jáde ní inú oṣù yìí torí pé oṣù tá a wà yìí oṣù pé kí owó wọlé ńlá wa àwọn iṣẹ́ àṣírí bíbò lóríṣiríṣi ni yóò kù tí yóò máa jáde kí Ọlọ́run Elédùmarè kó dákun kó wà pẹ̀lú wa kó fi ààbò rẹ̀ bò wá kó má jẹ́ ká sì wí kó má jẹ́ ká sì sọ mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí o ẹ bá wa share ẹ Omogiesitv ní Facebook ẹ dákun ẹ bá wa like ẹ Tewétegbò ní Ìwòsàn Aba Center ẹ bá wa like ẹ dákun ẹ follow wa ní Facebook ní YouTube ní TikTok ní Instagram ẹ bá wa follow wa àdúrà wa gbà o Ọlọ́run Elédùmarè yóò jẹ́ ká sọdún ayọ̀ Ajádéjàrísà yóò jábí kúrò lọ́rùn mi yóò jábí kúrò ní ọrùn ẹ̀yin náà o aburú kò ní ṣẹlẹ̀ sí yín kò ní ṣẹlẹ̀ sí mi náà àní gbúrò aburú síra wa